Aláròyé máa wí o. Ìfẹ̀hónúhàn tó máa lágbára ju ti EndSARS lọ yóò ṣẹlẹ̀ lọ́dún yìí bí Tinubu bá Primate Ayọ̀délé ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀. Ṣé wọ́n ní igi gangan má gún mi lójú òkèèrè láti lọ? Òjíṣẹ́ Ọlọ́run kan tó gbajúmọ̀ pẹ̀lú àwọn àsọtẹ́lẹ̀ onírànìran tó máa ń sọ, Primate Elijah Babátúndé Ayọ̀délé ti ṣèkìlọ̀ pé bí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò bá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ebi, ọ̀wọ́n gógó oúnjẹ tó gbòde kan àti inú tó ń bí aráàlú lásìkò yìí, ìwọ́de àti ìfẹ̀hónúhàn tó máa gbákàgbìyànjú èyí tó wáyé lásìkò táwọn ọ̀dọ́ ṣèwọ́de tako àwọn ọlọ́pàá ikọ̀ SARS èyí tí wọ́n ń pè ìnagijẹ rẹ̀ ní EndSARS máa ṣẹlẹ̀ láìpẹ́. Kódà ó ní kó tó dinú oṣù kẹsàn-án, ìyẹn oṣù sẹ̀tẹ́mbà, ní kinní náà yóò ṣẹlẹ̀. Wòlíì Ayọ̀délé tó jẹ́ olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì Inri Evangelical Spiritual Church sọ̀rọ̀ náà lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 6 oṣù keje yìí lásìkò tó ń kó ìwé àsọtẹ́lẹ̀ kan tó ṣẹ̀ṣẹ̀ kọ jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ nínú àgbàlá ilé ìjọsìn rẹ̀ tó wà lágbègbè Àgọ́ Palace Way Lọ́kọ́ta Ìsọlọ̀ lẹ́kọ̀ọ́. Ìwé ọ̀hún tó pe àkọlé rẹ̀ ní ìkìlọ̀ sáwọn orílẹ̀-èdè, Warnings to the Nations, kún fún ọ̀kan òjọ̀kan àwọn àsọtẹ́lẹ̀, ìṣípayá, ìkìlọ̀ àti àmọ̀ràn fáwọn alákòóso ayé gbogbo. Nínú ìran tó rí síjọba orílẹ̀-èdè Nàìjíríà, Primate Ayọ̀délé ní, mo rí ìwọ́de tó máa milẹ̀ tìtì ju ti EndSARS kí ọdún 2027 tó dé. Ìfẹ̀hónúhàn tó máa burú gidi ni o. Àyàfi bí ìjọba tó wà lóde yìí bá ṣetán láti ṣe nǹkan tó yẹ kí wọ́n tètè pẹ̀tù sí ìnira tó wà nílùú ló kù. Ẹ wò ó, kí n má fòlòlò fọhùn, ìjọba gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ní kánmọ́kánmọ́ láti yanjú ebi àti ìbínú tó wà nílùú kó tó di ìparí oṣù kẹsàn-án. Bíjọba yìí kò bá fẹ́ kí ìyàláyà ìfẹ̀hónúhàn ṣẹlẹ̀, wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan tó yẹ lórí ìṣòro ebi àti àìríṣẹ́ṣe lórílẹ̀-èdè yìí. Òjíṣẹ́ Ọlọ́run náà tún sọ pé Tinubu kì í ṣe mẹ̀sáyà tó máa gba orílẹ̀-èdè yìí o, ó kàn wá láti túbọ̀ ró ètò ìjọba àwa ara wa lágbára sí i ni. Ó ní ó máa nira gidi fún Tinubu láti wọlé fún sáà kejì nípò torí àwọn èèyàn ilẹ̀ òkè ọya máa sùn pàǹpá lòdì sí i. Bẹ̀rẹ̀ látinú oṣù kejìlá ọdún yìí, àwọn àwòrò ṣàṣà kan nínú ìjọba rẹ̀ máa dìde, wọ́n á sì pọ̀ sí i. Àwọn agbẹ̀yìnbẹbọjẹ́ máa ṣe gbogbo nǹkan tó bá ṣeé ṣe láti fa ààrẹ wálẹ̀. Lórí ìpèníjà ètò ààbò, Ayọ̀délé ní bó tilẹ̀ jẹ́ pé àwọn tó kúnjú òṣùwọ̀n ni wọ́n wà nípò adarí iléeṣẹ́ ológun ilẹ̀ wa lásìkò yìí, síbẹ̀ náà ojútùú sí ọ̀rọ̀ ààbò yóò sì polúkúrúmuṣu ni, gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.